Africa Content TV. Hello. Outside. All the time. Hello, back to back. We will give them back to back here. Hello. Let's go, Ginger. See them one. I want that. Oui. Hello. Everybody say,
Àwọn kábíyèsí pátákì àwọn president ọba tí ó ṣe fún rárá wọ́n bẹ̀rẹ̀ ní káàlẹ̀ rẹ̀ láti lè rí o. Àwọn ọjà ọjà náà ó lọ tó bẹ́ẹ̀ lórí wọn láti ọjà sórí tí wọ́n rẹ̀ láti ìlú nínú lórí ìmúlẹ̀ ọ̀pọ̀ ìkáàlẹ̀ rẹ̀ láti lè rí ìfẹsọ̀rọ̀. Thank you.